lórí yíyan ìmáàmù àgbà ìlú Ọ̀yọ́. MURIC fẹ́ gbéná wojú Alaafin. ẹgbẹ́ kan tó ń jà fún ẹ̀tọ́ àwọn mùsùlùmí Muslim Rights Concern MURIC tí ní kò sí òótọ́ nínú ọ̀rọ̀ tí Alaafin ìlú Ọ̀yọ́ ọba Hakeem Ọ̀wádé sọ láìpẹ́ yìí pé òun nìkan lòun lágbára láti yan ìmáàmù àgbà ìlú Ọ̀yọ́. àtẹ̀jáde kan láti ọwọ́ olùdásílẹ̀ àti alákòóso àgbà fún MURIC Ishaq Akíntola sọ pé ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ òfútù fẹ́ tẹ̀ ní Alaafin sọ ọ̀hún. ó ní ọba Ọ̀wádé kò ní agbára kankan nínú òfin láti ṣèrú ẹ̀. tí òfin kankan bá sì wà tó fún ní irú agbára bẹ́ẹ̀ kó mú un jáde. ó ní àǹfààní lásán ni ọ̀pọ̀lọpọ̀ àwọn orí adé nílẹ̀ Yorùbá sì ń lò báyìí ṣe ni Alaafin sì ń fi ẹ̀kọ́ tanná fún àwọn aráàlú rẹ̀. Akíntola sọ pé ọ̀rọ̀ Alaafin pa òun lẹ́rìn-ín nítorí tó bá ní òun lágbára láti yan ìmáàmù àgbà ìlú Ọ̀yọ́ tí ó tún lágbára láti yan bíṣọ̀pù fún ìlú Ọ̀yọ́. ó ké sí àwọn mùsùlùmí láti fi tó àwọn Muslim Umar of Southwest lórílẹ̀‐èdè yìí létí kí wọ́n tó yan ẹnìkankan sípò náà. ó sì sọ fún wọn pé kò pọn dandan kí Alaafin gbẹnu sí i.